ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ kọ́ wa ní ẹ̀kọ́ ní gbogbo àyè tá a bá wà ló ní ẹ̀kọ́. Wa li kulli makan. Gbogbo ibi tá a bá dùn wà ló ní àlàyé tá a ṣe lérí ọ̀rọ̀ rẹ̀. Ẹ rí èmi àti kinní kan tá ń fa nǹkan lọ́wọ́ báyìí. Ẹ bá mi share bẹ́ẹ̀ tí ń wọlé yẹn, máa share sí èèyàn 20. Ẹ máa share sí èèyàn 20. Eléyìí là ń pè ní ekòló olóòjì. Ekòló olóògì. Ẹ ti rí? Kìí ṣe ejò. Ekòló ni bó ṣe tóbi tó yìí. Ó náà ń pè ní ekòló olóògì. Dákun tó bá ti ń dọ́dọ̀ tiẹ̀ náà mo bá mi share rẹ̀ dákun. Mo fẹ́ sọ̀rọ̀ bá ti lò fún ẹni tí nǹkan ọmọkùnrin rẹ̀ bá kéré. Ẹni tí nǹkan ọmọkùnrin rẹ̀ bá kéré tó fẹ́ kó gùn sí dáadáa. Ẹ̀yìn o tó fẹ́ kó gùn sí. Kó thick, kó long, kó sì tó ṣe kí ni? Thick, long and last. Ẹ̀yìn o bá mi share rẹ̀ sí èèyàn 20 tó bá ti ń dọ́dọ̀ rẹ̀. Ekòló olóògì fún nǹkan ẹni tí nǹkan ọmọkùnrin rẹ̀ kéré tó fẹ́ kó gùn dáadáa. Ẹ bá mi wá ekòló olóògì yìí bó ṣe wà yìí. Tẹ́tírì. Nọ́mbà mi ò pé méjì 07033449598. Ẹ bá mi wá ekòló olóògì yìí. Ẹ bá mi gùn. Tẹ́ bá bu iyọ̀lé lórí bó ṣe wà yìí, a máa gé kékèké, a máa gé fúnra rẹ̀ kékèké ni. Tẹ́ bá bu iyọ̀lé lórí. Bọ̀ ọmọ kan fẹ́ lò fún ta fẹ́ fi kọ́ wa ní mi fẹ́ fi ẹ̀mí rẹ̀ ṣòfò. Bó ṣe jẹ́ nìyẹn. Torí ẹ̀dá lónìí náà. Ẹ bá mi gùn. Ẹ bá mi wá kinní kan à ń pè ní àlùgbàǹkó. À ń pè kinní kan ní àlùgbàǹkó. Ẹ gùn papọ̀ mọ́ ekòló olóògì yìí. Tẹ́ bá ti gùn bá àlùgbàǹkó. Ẹ wá bá mi wá à ń pè kinní kan ní ẹ wá bá mi wá itọ́ ọ̀gbìn. Itọ́ ọ̀gbìn ó sábà máa ń wà lójú ìgbín báyìí ní máa ń lẹ̀ mọ́ ojú ìgbín. Ẹ̀yìn ó máa ń lẹ̀ mọ́ ojú ìgbín. Ẹ bá mi gùn pẹ̀lú ẹ̀, ẹ bá mi lọ̀ mọ́ ó di 3. Lẹ́yìn ìgbà náà ẹ wá make sure yìí pé ẹ wá epo pupa díẹ̀ àti òrí díẹ̀. Epo pupa díẹ̀ àti òrí díẹ̀. Òrí yẹn lè pọ̀ ju epo yẹn lọ. Ẹ wá rọra máa fi wọ́ ẹ máa fi ra nǹkan ọmọkùnrin yẹn. Ẹ máa wọ́ síwájú. Ẹ máa fi ra, ẹ máa wọ́ síwájú. Ẹ máa fi ra, ẹ máa wọ́ síwájú. Ẹ máa fi ra, ẹ máa wọ́ síwájú. Tó bá wù yín ẹ lè fi atare kun tá ń pè ní alligator pepper. Tí ó bá dẹ̀ wù yín ẹ lè má fi kun. Ẹ máa fi ra, ẹ máa fi wọ́ síwájú. Ẹ máa fi ra, ẹ máa fi wọ́ síwájú. Tó bá ti tẹ́ yín lọ́rùn ẹ dá dúró pẹ̀lú ògo Ọlọ́run inshallah rahman. Yóò dáhùn fún yín, yóò ṣiṣẹ́ fún yín o. Dákun bá mi share rẹ̀. The more you share, the more you gain. Bá mi share rẹ̀. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló sọ̀rọ̀. Ẹ bá mi share rẹ̀ sí èèyàn 20 tó bá ti ń dọ́dọ̀ tiyín. Ẹ bá mi share rẹ̀ fún èèyàn 20. Ẹni tí okó rẹ̀ bá kéré jọjọ orí rẹ̀ lọ ń tà ń lò fún ni. Bá a ti lò fún ẹni tí okó rẹ̀ bá kéré, okó tó kéré kí ni solution fún? Solution rẹ̀ náà ni. Dákun bá mi share rẹ̀. More love, more like, more share. Bá mi wá àlùgbàǹkó àti ekòló olóògì òní. Kìí ṣe ejò, ekòló olóògì ó di 2. Ẹ lọ àlùgbàǹkó yẹn, ẹ lọ kó kúnná kẹsọ́ di powder. Ẹ wá wá ekòló olóòjì. Ekòló olóòjì ẹ wá lọ mọ́. Ẹ wá bá mi wá itọ́ ọ̀gbìn, itọ́ ojú ìgbín. Ẹ bá mi lọ pẹ̀lú ẹ̀. Tó bá wù yín 2 la máa gbà lò. A lè pò mọ́ ọṣẹ. Tẹ́ pò mọ́ ọṣẹ tó ń tọ́ ọmọ fi fọ okó nì síwájú. Ó pò mọ́ ọṣẹ dúdú. Tó yẹ mi tó yẹ mọ́ nírú ọṣẹ wo ni ṣé Lux ni àbí kinní kan. No, ó máa fi wọ nǹkan ọmọkùnrin rẹ̀ síwájú. Àbí kó pò mọ́ epo pupa díẹ̀ àti òrí náà. Òrí ni ó wà pọ̀ jù níbẹ̀. Ẹ bá mi pò mọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Kẹ́ni ni máa fi wọ nǹkan ọmọkùnrin rẹ̀ síwájú. Yóò dáhùn fún yín o. Bá mi share rẹ̀ sí èèyàn 20. 07033449598. WhatsApp only. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. You are welcome.